bàbá rẹ̀ òun tí ẹ̀ mú òun lọ léèwé yóò sì tún ẹ́ńjìnì tí wọ́n fìwé tó yóò sì rí ṣe ọ̀sà ìgbà àyàwó yé pé alámọ̀dé ìsáná ẹlẹ́mìíyàdá yéé sẹ́ mọ́ ògbó kan lọ́wọ́ rà nẹ́bí o ló ti sọ fún ọgbà alámọ̀dé ìsáná kìí sànẹ́bí kó lè jẹ́ kiri yó ó lè jẹ́ lẹ́bí. A single message for a global community, connecting the Yoruba heart to the soul of Islam. Khairu ní àmì ní ìmọ̀tìlì ìmán ó pé ìdẹ́ra tọ́lọ̀ máa ṣe fún yàn kìí sọ owó ló ṣe fẹ́ lómi ló gbé wọn náà owó lẹ́nu mi fi sí ọmọ tọ́ ọmọ fi da ẹni tí ń yọ káàkiri owó ló sọ lómi ìdílé ibú kìí sọ owó torí wọn máa fi ń dá abá tí ilá alọ́gbà ìrìsìkò wa kò sẹ́nìkan tí ó wà jíjẹ mú ọlọ́run òun ṣe fún òun nífẹ̀ẹ́ ọ̀lẹ̀ lásán ìmọ̀ ọ̀rẹ́ lómi olójútu jẹ́ sí sí dá fún ìsìn rí jẹ́ rí mu ọlọ́run mi ní gbéjẹ mú rẹ̀ mi ní tí ọsibí tó ti rí ó lè ṣe pé kìí ṣèwé wọ́n làwọn lè gbẹ́ lómi ìṣẹ́ òun náà wà bí ara pé ojútùú ṣẹ́wò là ń ṣe alọ́dé alọ́nà ní gbèsè jẹ̀mú má lè jẹ̀mú rẹ wọ́n sì wá ní síkì ọ̀la kalẹ̀ tọ́lọ́ lọ́wọ́ níbi oníbàádà tọ́la tó ní náà ni tọ́lọ́ wá ní ìrún tọ́lá o ti sátidé kí kalẹ̀ ọ̀bàdàn tí mo ẹgbàá kalẹ̀ ó hàn èyí tó bá dé náà lọ́gbà ọ̀bàbá ayọ́bọ̀ láyé ìbádàlá ẹ̀yẹ rú sí ọlọ́run gbogbo ìdẹ́ra tẹ́lẹ̀ lọ́kọ́lọ́ sí fún ẹ̀dínwó ti ṣe wá mùsùlùmí ìdẹ́ra ni o ìdẹ́ra ni ìmọ̀ sọ fún yín bẹ́jẹ́ ni kó gbogbo sí ọlákò ìwọ́n náà mú ẹ̀sìn tó dàbí ẹ̀sìn Islam wa ẹ fi Kùránì lẹ̀ ẹ fi àdísì lẹ̀ àdíbà àti ń sìn yìí so ẹ̀sìn tó láì gbé ẹ̀sìn Islam ẹ̀sìn wo ló kọ́kọ́ lè fọjú lọ́fọjú ló ṣe bá ṣiṣẹ́ tó ò ní wọ bàtà wọlé ìjọsìn rẹ tó dàbí Islam mẹ́sìn wá ọ lè fọwọ́ owó lè fọnu ọwọ́ aláìmù bẹ́ẹ̀ bá àti sálù aláìmù ń ṣe ní Germany bẹ́ẹ̀ ni wọ́n ń ṣe l'Amẹ́ríkà why ti Islam fi dé London adúgbò owó tí Amẹ́ríkà náà lérí Islam kọ́ mọ́ fi bẹ́ẹ̀ adúgbò èèyàn tí wọ́n pa ẹ̀ mọ́ tí lọ láyé ni bàbá wọ́n pa èèyàn tó ṣe Islam láti jọ́ Islam ti bẹ̀rẹ̀ wọ́n sì pa wọ́n dì sí ẹ̀ mọ́ èèyàn dáfẹ́ parí Palestine Islam ni síbẹ̀síbẹ̀ nǹkan àti Islam yá àdúgbò dáa yóò dáa Islam náà nígbà the number of people tí wọ́n ní Islam ga sí ni ibadallah ẹ̀yà rúṣì ọ̀rọ̀ àwọn olùmọ̀ dá ilé Islam ìyàlẹ̀ ìlmù àkọ́kọ́ tí Islam kọ́kọ́ pèpè lọ sí òun ní ìmọ̀ knowledge ló fi sí pé Islam nìkan ló kù pé èdè tí wọ́n fi sọ tíra rẹ̀ kalẹ̀ ni wọ́n fi ń sìn lọ́sọ́ pẹ̀lú ọbí knowledge yẹn ló fi sọ bá dé pé ikra bismi rabbika alladhi khalaqa awwalu ma nazala min al-Qur'an hiya hadhihi al-aya al-karima hiya qawluhu ta'ala ikra bismi rabbika alladhi khalaqa àkọ́kọ́ tó kọ́kọ́ sọ kalẹ̀ ní al-Qur'an ni ló ti kọ́ tó ikra ni ó pẹ̀lú lọ sí ibi pé kọ́ ìmọ̀ ẹ lè rí mùsùlùmí kan kọ́ra kọ́ mọ̀ ibi tí ara fi darí kọ yọmọ Fatiha yọmọ náà àti iná Islam nìkan ni ó ṣàdúrà lónìí ọlọ́wọ́ gbà ọ̀dà ẹ̀fìkẹ́lẹ̀ yóò ní ọlá Fatiha ẹ lè rẹ́lẹ́ sí ìkó ní ọlá kìíní kan nínú ìwé rẹ̀ Ibadallah ẹ̀yẹ rúṣì ọlọ́run ta'alu báyìí wastami'u ilayya wa fahimu ma aqulu ma qultu lakum ẹ dákun ẹ wá bí ẹ tẹ́tí sí ní ẹgbẹ́ tí wí fún yín dáadáa Islam lọ́nà kí wá ní Islam kọ́kọ́ pèpè lé síbi òun ni knowledge ìmọ̀ ìyá àti bàbá ẹ gbọ́dọ̀ gbá o ìwọ tó bá ní ọba máa ń Kùránì ké ọ̀rọ̀ mọ̀ yẹn tọ́ o adúlùbí lè kéwù ti pọ̀ mí ọ̀kànlá tó pòpó sì dá sí ìlú Àlàrúbá níyà skul já sọ́lá òjá Àlàrúbá lábẹ́rẹ̀ wọ́n fẹ́ kọ́ pẹ̀lú kéwù mọ́mú wọ̀ wá ọ̀sán o tọ́lá gba àwọn afá ọlọ́gbà àwọn alájí ọ̀wá lónìí kọ́ àwọn afá tó kéré tá a ti gbà mẹ́ta ni wọn ò sì ní kẹ́kẹ́ bí Arabic wọn ní first degree kó o ní ìsìn master rẹ̀ lọ́wọ́ kéwù o kò sí ìwé ń bẹ́ o látago 8 títí dago káàbọ̀ ọ wá lọ skul àáfọ̀ láyé lágo 4 wákàlà sáàdì ni o ọmọ rẹ bá gbẹ́ wọ́n náà o èsì nínà ti wèrè o wọ́n yọjọ pankẹ́rẹ́ wọ́n náà wá náà ọmọ tó ní ọmọ sunkún lónìí yọ padà sọ ìtò rẹ̀ dákẹ́ lọ́la yóò sunkún lónìí kó lè dákẹ́ lọ́la kó lè wà ní àwọn tí wọ́n rẹ̀ rìn Ibadallah ẹ̀yẹ́rú sí ọlọ́run ó sì rẹ́ sọ ọ̀dà ilé kéwù àti rẹ́jísà rẹ̀ lọ́dà federal government lẹ́ndà state government wọ́n gba certificate ibẹ̀ wọlé ọ̀rọ̀ pé kí ni ó sì ọba jáde tàwọn lọ́dọ̀ wa ó lè lé sí Arabic study Islamic study Arabic language pọ́nbélé wọ́n ṣe ní University of Ilorin the former VC Islamic study ni wọ́n ṣe jáde olóyèdè registrar jáàbù nísì Islamic study ló ṣe kò sí tí wọ́n á dàbí subject yóò kò tí wọ́n dà níbi Arabic and Islamic study àwọn àna lọ́mọ University tó wọ́n náà ṣe Islamic study kò ló fà Islam nìkan ló pèpè lọ síbi ẹ̀kọ́ lọ́lọ́ fi sọ fún àtẹ́bí pé kíkra níjọ́ kọ́kọ́ sọ̀kalẹ̀ fún un máa kà ó ní máa nẹ̀bi kọ́ọ̀lì èmi ọ̀bá kà ó
ọlọ́wà sọ pé ikra bismi rabbika alladhi khalaqal insana min 'alaq. Islam lọ kọ́kọ́ pín ìtàn mi ènìyàn ibi títí mọ́ ó ní ìdàdébì mẹ́ka pẹ̀lú orúkọ ọlọ́wọ́ ọba rẹ̀ tó dá èèyàn khalaqal insana min 'alaq ó dé èèyàn níbi ẹ̀gẹ́ kíkí. ikra wa rabbukal akram adéwọ́n àgbà ọlọ́wọ́ ọba rẹ̀ lọ́lá pẹ̀lú jù الذي علم الانسان علم بالقلم علم الانسان ما لم يعلم ìtọ́ mi ènìyàn ọmọ Ọlọ́run fi mọ̀ ọmọ ènìyàn máa sọ̀rọ̀ Ọlọ́run fi mọ̀ pé ilé yẹn rán sọ ìwé là fi ibò di àbí ìgbà tó yá ó di kíni ó di awọ ẹranko ẹlòmíì lu awọ di sí ìgbà tó yá ó di aṣọ Ọlọ́run fi mọ̀ mi yẹn pé ẹ lè gbé òwú ni ẹni tí wọ́n fi òwú dá ẹni yàrá tí wọ́n fi òwú dá ọmọ ènìyàn Ọlọ́run ló ń fi mọ̀ mọ́ ẹ̀mẹ̀bẹ̀ tí ń kọ́lé ilẹ̀ alábàlá nígbà tó di ilé búlọ́ọ̀kù Ọlọ́run ní àwọn ọmọ yìí àdàmọ̀ lè sáádẹ́ máa lẹ̀ yàrá ìdáhùn ẹ̀mẹ̀ fi mọ̀ yìí yẹ sẹ́pà nẹ́bì ní ogun ìdílé ẹ̀mẹ̀ ẹ̀yọ kan ni kí ni ìwọ ìwọ mẹkáníkì náà ọmọ mẹkáníkì tí ó mọ̀ wé yóò sì bẹ̀rẹ̀ mọ́tò tó láti Germany yóò sì tu yóò sì òsìmọ̀wé ọ̀hún sì ẹ̀kọ́ lọ tóbi dáadáa àwọn tó sì sẹ́mọ̀wé yóò rí ìwé òun lè ṣe òun àwọn orí ìka yóò sì tu yóò sì ṣe sí ẹnìkan bàjẹ́ láti ẹnìkan ẹsẹ̀ bí ọ̀wá rújútu rẹ̀ níjọra ẹnìkan wá ní wọ́n ìwáyà kìíní sí oníṣẹ́ ìwáyà ni ó ní sóò ní bínú bí n bá bọ̀ pé ẹnìkan láti lọ́lẹ̀ ó ní wò làbí lọ bínú wọ́n bá lójú káàdì ìjọba dàpọ̀ ẹnì kọ́ bá dìbò ọ̀dà kó tún lẹ́ni ń wá wọ́n bá pè ó ní túbí báyìí àwọn olóhùn ti tú ó ní túbí báyìí nígbà tí ó sọ fún bí ẹlẹ́ẹ̀kẹrin mọ́tò bá dáhùn ó ní yẹsà ń bọ̀ wá lọ ní wá kẹ́kọ̀ọ́ mọ́tò ní ọba bá dé lọ rí ọwọ́ ya kò ní ìdíkò olórí oṣù ní kò ní ìdíjọ́ méjì péré ni kò sí tó nílé sí lára tó ní ìdíjọ́ sálọ̀tì aláwọ̀ fi mọ̀ mẹ́rin yẹn ẹ̀yìn ọwọ́ náà wo ìbọn tó ṣe tó mú mọ̀ wé bẹ́ẹ̀ ni wọ́n bá tó ṣe pẹ̀lú ìwé ni ìwé rẹ̀ dà àbí ẹni tí wọ́n tún sọ́ọ̀tì wọn àgbẹ̀ lásán ni bàbá rẹ̀ wọn ò tiẹ̀ gbóhùn lọ léèwé yóò sì tún ẹ́ńjìnì tí wọ́n fìwé tó yóò sì rí ṣe ọ̀sà ìgbà àyàwó yẹ pé alámọ̀dé ìsáná ẹ̀nàmíyàrá yẹn sọ fún ọgbọ̀n kan lọ́wọ́ náà débi o ló ti sọ fún ọgbà alámọ̀dé ìsáná kìí sàmẹ́bí kó ló lè jẹ́ kiri yó ó lè jẹ́ lẹ́bọ̀ àná àti kàmí sáà náà àyìnbó tó tún fọlẹ́ksì àbùkà ó lè mọ̀ pé alámọ̀dé ìsáná mọ́ádàm yá àlẹ́ ọlọ́run ó ní òun ó fi mọ̀ mọ́ iye nínú tí ó mọ̀ ẹ̀wù ọlọ́run anábì ọlọ́run gbé dìde ni ló fi mọ̀ rẹ̀ mọ́ ó gbé dìde ni ìmọ̀tọ́ ọ̀rọ̀ bá fi mọ̀ anábì kò ní sọ àmọ́ fi mọ̀ mí mọ́ iye tí èsà anábì anábì dé Mádínà ọba àwọn tí wọ́n ń gbé làbídùn wọ́n gbé akọ papọ̀ má bo anábì dá ẹ máa gbé akọ lọ́tọ̀ ẹ máa gbé abo lọ́tọ̀ gbogbo làbídùn tí wọ́n gbé ní òwú anábì ni ẹ máa gbé nǹkan yín bí ẹ ti ń gbé tẹ́lẹ̀ kó lè torí pé àlàmọ̀dé ìsáná ọlọ́run ló sọ fún wa pé báyìí lágbè iṣu o báyìí lẹ́gbìn báyìí lẹ́gbìn iṣu anábì wọn ló fẹ́ dìde pé báyìí lágbè iṣu èèyàn ló fi mọ̀ kí sànẹ́bì bọ́ ọba gbin iṣu tí èso bí wọ́n ti gbìn kò ní í wù kọ́lá tó kẹ́gbẹ̀rún fájà sí báyìí lágbè àgbàdo tó bá wọ́n sọ pé àṣọ àgbàdo ti lọ ó lè dèrè rẹ àbí àbáyìí lágbè ẹ̀gẹ́ tó ọba gbin ẹ̀gẹ́ bẹ́ẹ̀ tí ní ògbìn igi ni ọba ní owó báyìí tó bá fi dórí rẹ̀ kodò yóò jóná ni kò ní wù àfi kó owó ibi tó jẹ́ tó lóòkè ọwọ́ àgbà ìwọ́n náà wà kí bọ́lẹ̀ igi ni ta ló fi hàn àdébì wo ló gbé dìde pé àdébì ẹlẹ́gẹ̀ẹ́ nì ìtọ́lọ̀ sọ fún wa ni pé alamadi ìsánẹ́ ìtọ́mọ̀ ènìyàn ọmọ ìfìmọ̀ yìí bàbá tó kọ́ gbin ẹ̀gẹ́ ọlọ́run sì sọ ọ́ kalẹ̀ ni àti káyà yẹn Ramadan ọlọ́run sọ ẹ̀gẹ́ kalẹ̀ ni ó sọ àwọn èso kalẹ̀ ni ó sọ ráìsì kalẹ̀ ni ó wá fi mọ́ mi nìyẹn pé ráìsì ló bí wọ́n ti gbìn nínú omi ni wọ́n gbìn sí táàgù tí ó fi wùnú kìí sọ̀rọ̀ bí wọ́n sàgbé prọfẹ̀tì kẹ́ ti ṣe èèyàn tó ọba ti ń jẹ́ àbí bí ibo bá gbin su nísìnyí ó wù kọ́lá kọ́ mẹ́sì aláwọ̀ àkùbárù sí bí ọba sì lédi yẹn tó gbin su síbẹ̀ kọ́lá kó sàláwọ̀ àkùbárù ẹgbẹ̀rún kò ní wù kankan torí pé èèyàn ló dákọ̀ kìí sànẹ́bì tọ̀wọ́ tànẹ́bì nígbà tí kíládé tànẹ́bì bẹ̀rù kíkíládé ànẹ́bì lọ ó lè báyàwó rẹ̀ ẹ̀rú bà mí ó rí tí ò rí sallallahu alaihi wasallam gbà tó yá láyà bá tún dé ọlọ́ba sọ fún àdébí pé yá ìyáàlú mùsẹ́mìlù ìwọ́n tó ní kí wọ́n daṣọ bù ọ́ kó ǹdẹ́lẹ̀ fàǹzír lè kìlọ̀ yà ìtọ́nà ọ̀ràn ẹnu kọ̀ọ̀ràn lọ́rùn oúnjẹ ọlọ́run tó lọ ẹ̀ máa yàwó yẹn tán sẹ́sẹ́ chemical weapon ni ọlọ́run ọ̀ràn lọ́rùn ká ṣe bọ́ǹbù ọ̀rọ̀ ẹ̀sìn lọ́lọ́run rẹ̀ àsìkò tẹ́ kírun ní
àsìkò tẹ́ ṣe gbá ní àsìkò tẹ́ ṣàwọn ní ìtọ́lọ̀ fi rán àdẹ́bì nù ọ̀rọ̀ ayé gbogbo èèyàn lọ́rọ̀ fi rán bẹ́ẹ̀ bá yin bọ́ọ̀bù láti ilẹ̀ yìí ní sí yóò sì dá Amẹ́ríkà over 1000 kilometre àbí tí ó sì pa gbogbo wa rùn ọlọ́wọ̀n àdẹ́bì lélẹ́yìn lórí Yorùbá tí mọ̀ wọ àdẹ́bì wọn náà sáfún ìdá lọ́rọ̀ fi rán àti ọ̀pọ̀ àsìkò yóò ti lọ ti parí ẹ̀yin èèyàn wà máa yóò ní tẹ́yìn ló fi jagun sójú ọ̀dọ̀ ọlọ́kan mọ́ fi pa yín òun náà ní láàánú náà sí torí alamal insana ẹlẹ́m ya'lam gbàtà ọ̀sán fún àdébí tó ń kíra ọwọ́ sá lọ́dọ̀ ìyàwó rẹ̀ láfíìlẹ̀ yìí obìnrin ẹsẹ̀ pẹ̀lẹ́ gbogbo tọkùnrin bá fẹ́ dàbí obìnrin ní ọ̀rẹ́ lọ́wọ́ gómìnir bá ti daṣẹ́ fún manú lé ó náà bá dé ní nígbà rí ìkẹ́kẹ́ ìkẹ́lẹ́ òun náà máa yí ọ̀lọ́ ọ́fíìsì nísìn ìyàwó rẹ̀ lálàsì rẹ̀ bọ́ bá dé ọ́fíìsì kẹ́kẹ́ ìkẹ́ni kọ́nà ní ti wà mọ́ríwá ìyàwó rẹ̀ wá lálàsì rẹ̀ lé bọ́ bá dé rí títì ìwàkuwà ní ọ̀wà bọ́ bá sì wà gbogbo ẹ̀ tán tó ṣe wàhálà tán ọ̀dọ́ ta láàkó rọ odó obìnrin ní ló bí mẹ́wọ́n lọ́ra gbogbo ẹ̀ yáà bá kó wọn wò níbẹ̀ nìkan lówó obìnrin náà wó bò lówó láfi ní ẹsẹ̀ pẹ̀lẹ́ ìyẹn tó bẹ́ẹ̀ adúgbò oyún tó rù ọlọ́jọ́ di fún wa ní bẹ́ẹ̀ nìkan bínú Ìlọrin ilẹ̀ Yorùbá ní ẹwà ní tábà ní ọdúnpẹ́ lọ́dọ̀ ọ̀rọ̀ àti tábà àti Fúlàní àti Bàrúbá ibi Yorùbá yìí là ń bá yín sọ ẹ̀ dúpẹ́ àjọ pín ní bí Fúlàní bá ń jẹ lórí ẹ̀yin Yorùbá náà sì gbèdè ẹjọ faramọ́ ní Yorùbá náà là ń sọ yìí Ànábì wa sá lọ́dọ̀ ìyàwó rẹ̀ sallallahu alaihi wasallam ó ní sẹ́mìlú ní daṣọ bòmí nígbà tá yóò dé ọlọ́dẹ yàgbá ní sẹ́mìlú ìwọ́n tó ní kí wọ́n daṣọ bòmí ẹ kó ó dìde ní kẹsẹ̀ gúdẹ́tì àtìtì ó ti gbàṣẹ fàzírí lẹ́kì lọ́yà fáwọn èèyàn báwọn yìí bá fi kú síbi káfíìrì wọn wọlé o wọ́n bá ka fàkábìrì náà sọ pé Allahu akbar Allahu akbar wọ́n fi yá bága fàtọ́ yìí tọ́sọ̀ rí ọmọ olóòórùn èpè ẹ̀sìn ìsìlámù wọ́n fẹ́ ti tẹ̀bílíwù ní gbogbo aṣọ wa lára sí wọn ọlọ́run ìsìlámù kọ́ ilé tí ìsìlámù dé lọ́nà tí wọ́n fi yá báka fàtọ́ yìí wọ́n rújísà fàájì ẹgbẹ́ lọ tí ìjìnà sí tọ́ bá yàgbẹ́ ẹ̀gbin ni fọ́kónú la rẹ̀ tọ́ bá tọ́ ẹ̀gbin ni tábà gbogbo ẹ̀sìn omúyìn wa ìsìlámù nìkan ló mú wa òun ló mú nẹ̀ sọ́fà wa kéèyàn mọ́ dáadáa tàbí fi wò sòsò ó ní àtòhúrù ṣàtòrò ìmán kéèyàn lè mọ́ ó ní ìtì ìlàjì ìgbàgbọ́ ni ibi tí nítínẹ́sì dá adé ní ìsìlámù àyà márùn bá tún dé ànábì bá gbẹ̀ ànábì ní ìmọ̀ ọkọ̀ torí kọ́ ìmọ̀ ọkọ̀ mọ́ ẹ̀ka bọ́ bá gbàgbé kò lè jó tiẹ̀ kalẹ̀ òun bá kò láti ti tó bá ti sọ̀ kalẹ̀ kò ní gbàgbé náà ọlọ́ni sáré kòrò ó kàfà dáadáa ń sá àmọ́ ọ̀rọ̀ létí rẹ̀ ò ní gbàgbé bí Jibrilu bá dé ànábì ọmọ àgbà lẹ́nu rẹ̀ tó bá yíkọ́ sáré ọlọ́ni wà látà ìfọ́tà àdà láwù ní mọ́nìkù là ápù gbígbà gbé ní ọlọ́run látà àjálẹ́bìlì Kùránì ilé ànábì mẹ́kànjú gbà ní kọ́bílà ayò kò dọ́ ilé ìkàwé ayò ká tó wí fún ọmọ mọ̀ kánjú gbà lẹ́nu Jibrilu jẹ́ fún ọ láti rí tọ́ máa sà òkúlé rọ́bì sídìí ní ìlìmà ilé ànábì máa sọ pé sídìí ní ìlìmà máa wí ayàbátúndé ànábì àní kíní yìí ń pọ̀ ọba tó padà síbi ìṣẹ́sẹ̀ àkọ́kọ́ nígbà tó sáré dùn mẹ́rẹ́nu ọlọ́dẹ látọ̀ harúkébì ìlì sáánẹ́kà lè ta ajá lábẹ́ yìí mẹ́dàáyàn rẹ̀ ọmọ jó biribiri kọ́ ọmọ kájú gbà iná àlẹ́ yìí náà jámọ́ àkówó Kùránì ọ̀rẹ́ ẹ̀yẹ ní kákó jọ fún ọ akọ Al-Kùránì jọ fún ọ ọ̀rẹ́ ẹ̀yẹ ní Al-Kùránì akọ jọ fún ànábì òní gbàgbé fáyìí kàrà náà tí wọ́n bá kà á fún ọ fàtẹ́bì Kùránì máa tẹ̀lé kíkà rẹ̀ fún mọ́ iná àlẹ́ yìí náà báyà Jibril ló mú wa ní àwọn aláṣọ tó máa rẹ̀ fún ọ̀rọ̀ ìsinú ọ̀rọ̀ ayé ìsànẹ́bì nìkan lọ́rọ̀ fi rán gbogbo ìyẹn ni ànábì wo ló ṣe mọ́tò ànábì wo ló ṣe pléènì ọmọlágbà wò ní ṣe ọ̀rọ̀ ìsìn lọ́rọ̀ fi rán wọn ọ̀rọ̀ ayé èèyàn ni ló fi ní wà álàmẹ̀lẹ̀ ìsànẹ́ mọ́àdàbí yàlà ọ̀rọ̀ ayé gbogbo ìyẹn ni ẹlòmí wò mí l'Amẹ́ríkà báyìí ajínúsà alábẹ́rẹ́ ní wò mí London báyìí àwọn míì l'Amẹ́ríkà wọn wò wá nínú ilé níjọ́ tí fóònù dé á lọ station ni ẹ̀nà wá gbọ́ tí ẹ sọ̀rọ̀ tán ó tó láti sílùú èbó àti ìlú èbó àbàbàrà wá sọ̀rọ̀ ní Allahu Akbar tẹ̀lé bẹ́ẹ̀ bá kó lọ́lẹ̀ Haúsá jọ àbí afẹ́lẹ̀ lápò ẹwà ó lè dá ọlọ́run ti gbowó nísìnkọ́ àti àsáàní owó tá fi máa lẹ́wọ́ àbí wà àdábẹ̀rẹ̀ ìsáná mẹ́lẹ̀mìyà àìmọye owó tí mo ti ná láàárọ̀ ìdí ìsìrí tí wọ́n náà ti ná tí wọ́n ti sẹ́ndì sí ọ ẹ̀wọ̀ ìmọ̀ tọ́lọ̀ fi mú èèyàn Al-Kùránì ló dájú tọ́ ọ̀bá tí ìmọ̀ tí mo rẹ̀ ni kò sí Al-Kùránì ọ̀sọ̀ ó ní èmi ni mo fi èèyàn lọ́dá kọ̀ọ̀kọ̀ sọ pé prọfẹ̀tì àìmọye ìmọ̀ tí wọ́n náà mọ̀ tọ́lọ̀ fi hàn ọmọ mi kan mo mú lọ́dọ̀ télọ̀ ọba jọmọ tọ́lọ̀ yájú lọ́ba lè gé aṣọ tí wọ́n gbé wa ọ̀gá rẹ̀ wájú kó báyìí wọ́n wá wá aṣọ kiri wọn ò rí aṣọ bí èbó ni wọ́n tẹ̀ chẹ́jẹ̀ sí stáyì kan ni stáyì ń ta ló fi mọ́ ọlọ́run ló fi mọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ìyàwó tó fẹ́ ránṣọ adé kò dé láti stáyì yóò ọba tó lè ránṣọ méjì wá stáyì ló ṣe aṣọ gé ló fi lọ. torí náà àkòrí kútùbà wa tòní ni pé Islam ló pèpè sínú kílọ̀ bímọ ló pèpè lọ síbi ká ṣe kápẹ́ntà ìmọ̀ ni ló pèpè síbi ká ṣe bíríkìlà ìmọ̀ ni
anáàsù lè náà sì máa dá mọ́lẹ̀ àyà tó bí ó lè gbé pẹ̀lú ẹnìkan ó rè yẹn àfààní ọ̀pẹ̀lẹ̀ ó lè dájọ́ àfikún rè yẹn wọ́n àbọ̀ ọmọ kéwú ọwọ́ àtògìrì kéwú ìmọ̀mù wa mọ̀ tó bá ṣe bí àbá wa ṣe yẹn mọ́sálásí yóò mọ̀ sí ó gbà fún gbogbo ẹrẹ lẹ́nu kẹ̀kẹ́ mọ́ wà á dé kan ní iná láyà amúrúgbìn àdó kí è sáwọn alájì ó yẹ mọ̀ tí ìdè mọ́sálásí èèyàn lájọ aṣọ èèyàn ó lè dágbé àfikún rè yẹn máa dá mọ́lẹ̀ àyà tó bì í ó pọ̀ bá lẹ́yìn ò lè dáṣẹ́ ni káfíńtà ní ìkànnì bọ́ bá kàlẹ́ tán yóò kó lọ́dọ̀ yóò ní fùfú yóò kó lọ́dọ̀ yóò lẹ́kọ̀ọ́ bọ́lá yẹn alákàrọ̀ ọgbà mẹ́ ọlọ́ọ̀fi wá tira wa ni yóò wá yẹn sẹ́fún kálukú ẹgbẹ́ tọ́lọ̀ wí ni ó ní nàṣáyà kún làṣàtà eríṣiríṣi sẹ́ni ẹ̀rẹ́ ìkọ́ni síbi kan náà wọ́n bá níbi ìkìlá ló ṣe wọ́n àti ojú kéwìn lọ́wọ́ ní ìmọ̀ ọ̀pá àpàlà sí ibi ìkìlá rẹ̀ ìtọ́lọ̀ yẹ fún ọ̀nù mo lè bọ́ mẹ̀kẹ́ sí yàrá kan àti pálọ̀ rẹ̀ mo wá lọ́nà ní ìṣèkàn fún ó ní bẹ́ẹ̀ ni ó ní ọdún báyìí lòun ló lè ké ọdún méjìdínlógún ó ní kọ́ lọ́wọ́ mọ́ òun tó wá lọ primary school ó ní lẹ́yìn ohun tó ń kọ́ gbogbo ìgbà òun ò lè dúró pẹ̀lú mí kan ó ní kò yé òun ni bí wá tó dé báyìí ti lé 100 ọlọ́run fún àlùbáríkà sí i ìyá òun wá léwu jáde lébọ̀ wá ní tọ̀ máa ká lọ bí iṣẹ́ bíríkì là ìjọ tó òun dé bẹ̀rẹ̀ òun tó búlọ́ọ̀kù ọlọ́wà ní òun ti kọ́ bìkan ní ọwọ́ adé lọ́wọ́ sọ fún yàrá yàrá ní lágbájá ó máa ti pẹ́ ní òun jẹ́ gbogbo òun yàrá lẹ́ni rẹ̀ kújú kínú máa gbẹ́rù lé lẹ́ni eléyìí pọ̀ bóyá gbẹ̀gbò wọ́n náà tó búlọ́ọ̀kù lónìí òun jẹ́ wọ́n lọ́wọ́ ní bá tó búlọ́ọ̀kù ní ó ti kọ́ sábì kan ní lọ́wọ́ kọ́sẹ́ òun kẹ́ wo bẹ̀ ti sẹ́ra ara ilẹ̀ ní pé kò sí big deal níbẹ̀ ìwọ máa wá kọ́sẹ́ ni ìwádìí ìkọ́sẹ́ ẹnu kọ́sẹ́ lọ́wọ́ ó sì kọ́ ló máa balẹ̀ fúnra rẹ̀ ìtọ́lọ̀ lọ́wọ́ ó fi mẹ́nu wà á dàbẹ̀rẹ̀ ìsáná máa dàbí yàrá torí náà ojú àlàrúbá tí ń bọ̀ yìí former Jasola school abẹ́rẹ́ lè kéwú bẹ́ẹ̀ ògiri káàsì kọ́ èèyàn náà ni wàá gba fọ́ọ̀mù fọ́ọ̀mù rẹ̀ wàá ra tíra fọ́ọ̀mù rẹ̀ wàá ra yúnífọ́ọ̀mù fún ilé kéwú tó rẹ́jísítà lọ́dà federal government ni kì í ṣe yọ̀bẹ́kọ̀ wọ́n lọ sẹ́ẹ̀dì wà àwọn míì tí wọ́n wà ń lù mí kéwú gidi slavọ́ọ̀sì mẹ́ríkàsì torí mẹ́ríkàsì làwọn ibi tá a ti kéwú nù ṣé Ádámù ló sọ wá dé yẹn kọ́dà àwọn bàbá wa ṣé Ádámù ló sọ wọ́n dà fà ibi tá a ti kéwú nù slavọ́ọ̀sì rẹ̀ náà làwọn ò gbé iná là ń lò iná là ń fi kéwú iná là ń dé ilẹ̀ lárúbáwá ní láfi gbọ́ tí lárúbáwá wí láfi jáde yunifásitì lárúbáwá ṣé Ádámù ló sọ wá dé yẹn o kó ló sọ bàbá wa dé yẹn di kéwú slavọ́ọ̀sì rẹ̀ náà là ń lò ilẹ̀ lárúbáwá láfi gbọ́ tí lárúbáwá wí láfi páàsì lọ́dọ̀ lárúbáwá láfi ní sàtífíkẹ́tì àtàkì ní ti jáde àtàlù azar wọ́n afákan fi ní azar yunifásitì láti parí kèsì fáàrí takara dínà wà asán dàlẹ̀ ṣàhádà ajáde àti gbàgbà sàtífíkẹ́tì báyìí èmi nìkan ní dúdú tí mo wà ní section ní ṣùgbọ́n àkìlà wọ̀ falsafa dúdú gbogbo àyọkù funfun ni kò sẹ́ni tí ń bèrè pé kíníkíní yìí nù náwó láwùdà mẹ́rin àjìlá lórí lọ́wọ́ fàáyí mi ṣe àyìn náà tí èbá ṣe slavọ́sì ṣe Ádámù tó gbé wá fún wa a nígbà kẹkẹ yẹn mẹ́wọ̀ abalárúbáwá jẹ kọ́dà bá wọn jiyàn kọ́dà gbẹ́rẹ̀ mi kíláàsì lárúbáwá bẹ́ẹ̀ nìkan lọ́wọ́ gbogbo lárúbáwá mi ò rí dìde mo jáde mo dáhùn lànà tó láàyè alẹ́ káfíbi gbogbo ẹ̀ka ìṣòwò adákẹ́ mo sì dìde mo sì rọ́ọ̀bù rẹ̀ torí náà kò sí wàhálà kẹmẹ́ ládùúgbò pé mo fẹ́ kéwù o 35 million ni mo rà á owó mi tó ṣe wà mẹ́lẹ́ ní 25 million ẹnìkan ní kí ló dé nà tọ́lọ̀ tí mo fẹ́ sínú àwọn èèyàn sì dá yòókù bù mí ọlẹ́yọ̀ kan oníméjì onímẹ́ta ẹnìkan ní ṣe skul owó dé mo ní ìṣe skul ilé kéwù ni mo sọ fáwọn tí wọ́n bò mí lówó pé fi ṣe ẹni bá fẹ́ lọ ilé ìwé bẹ́ẹ̀ ládùúgbò àwọn tó fẹ́ kéwù tó fẹ́ kọ́ ọ̀rọ̀ dàáfà láàrin ọdún mẹ́rin àmọ́ mú bọ̀ yóò dàáfà pẹ̀lú gbó ọlọ́ yóò àlàrúbá lábẹ́rẹ̀ ọlọ́dàkùn èròǹgbà wájọ́ bá tọ́lọ́ mu ọlọ́run kó sì wọ láàrẹ̀ tá a fẹ́ fi ṣe kọjọ́ ló ṣe fún wa kí ṣe torí owó ibi tí mo dàgbà dé yìí mọ́mọ́ tí mo lè fi 35 million ṣe tó lè yí ebi tó ti kó síbẹ̀ tí mo ní kéwú ní ìfìsè ojú ilé wọn ọlọ́run la fẹ́ fi wá dákòjọ́ ojú rẹ̀ jálẹ̀ gbà lọ́wọ́ wa mẹ́ta àlùwà láyà gbogbo wa láti gbọ́hùn ìjọ àlàrúbá lágùn mẹ́wàá láàárọ̀ wá gba fọ́ọ̀mù ọmọ ìyọ́ra sọ yóò sì sanwó lé kéwú gbogbo lé kéwú ta ní ọ̀sán náà kò ju 10,000 lọ táìmù 10,000 ọmọ tó wọ́n ra kírẹ́dìtì láàrin ijọ́ mẹ́wàá kò tó wọ́n ra kírẹ́dìtì láàrin oṣù kan yọmọ ní oge ọlọ́wọ́ gbà lẹ́sẹ̀ fún wa Al-Qur'ani ó sì pẹ̀lú jáde kìámà yóò sì pẹ̀ ní ọba kọ yóò wá sí pẹ̀ ní ó fi kọ́ yẹn wọ́n bá ti bọ́ fún ọmọjọ́ bọ́ fọ́mọ Rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan. jọ̀wọ́ ṣe àkíyèsí láti subscribe fi like sílẹ̀ àti tí àròsọ bell fún àwọn ìmọ̀ràn tọlọ́fìn. Assalamu alaikum wa rahmatullahi.